oyè tí Aláàfin Ọ̀yọ́ bá fìyàn jẹ kò kọjá ìlú 6 ní ilẹ̀ Yorùbá ṣé lóòótọ́ ni ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ kan ti ro ẹ wo gbà tí. ọ̀rọ̀ tí Lady K ọ̀rọ̀ tó sọ àlàyé tó ṣe nínú fídíò yẹn ó ní í ṣe pẹ̀lú ìbéèrè tẹ́yin olólùfẹ́ wa tẹ́ ń bi wá léèrè lórí ìkànnì yìí nípa pé kábíyèsí onírìṣà wípé wọ́n fẹ́ yan ààrẹ ọ̀nà kakanfò wọ́n fẹ́ fẹ́ lòmíì jẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Oòduà wọ́n wá fẹ́ kẹ́ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí oríṣiríṣi ìpè òní mò ń gbà oríṣiríṣi messages òní wọlé sórí aago mẹ́ àwọn èèyàn béèrè wípé àṣé lóòótọ́ ni àwọn gbọ́ pé kábíyèsí onírìṣà ọba Adéyẹyẹ ní ètò Ògúnwùsì Ọ̀jájá kejì àrólé Oòduà wípé wọ́n fẹ́ fi ẹlòmíì wọ́n fẹ́ fi jẹ pé wọ́n fẹ́ fi ọmọ ìlú Iléṣà wọ́n fẹ́ fi jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Oòduà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè lọ́kan ọ̀jọ̀kan tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí wípé mo ti sọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ rí lórí ìkànnì yìí èyí tí ẹ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí tẹ́ ẹ dẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ mo ní bẹ́ẹ̀ ṣe rí ohun lèmi náà rí bẹ́ẹ̀ ṣe gbọ́ ohun lèmi náà gbọ́ ṣùgbọ́n ìdí òdodo ìròyìn yẹn èmi ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ èmi ò tí ì gbọ́ nǹkan kan léyìí tí ó lẹ́rìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ohun tí mo bá gbọ́ ohun tí mo bá rí tẹ́rìí wà fún òní mo máa ń mú wá fún yín lórí ìkànnì wa èmi ò tí ì gbọ́ o èmi ò sì tí ì rí ẹ̀rí láti fi gbé ìròyìn yẹn láti fi gbé lẹ́sẹ̀ ìròyìn wípé kábíyèsí àrólé Oòduà ọba Adéyẹyẹ ní ètò Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ wípé wọ́n fẹ́ fi ẹnìkan jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Oòduà èmi ò tí ì gbọ́ ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá jẹ́ ká gbọ́ fídíò yìí kẹ́ ẹ jẹ́ ká jọ wò láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ ẹ bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti òye títí yín. bàbá Lámìdí kọ́ ló bá wa fọ̀hún kẹ́ bàbá dáadáa nígbà tí bàbá tí wọ́n fi ààrẹ ọ̀nà kakanfò jẹ mo rántí dáadáa mi ò tí ì lọ sí Nàìjíríà ní 2021 gbà yẹn ẹsẹ̀kẹsẹ̀ làwọn ìlú bòmí náà làwọn náà fi ààrẹ ọ̀nà kakanfò jẹ ní àwọn náà fi ààrẹ ọ̀nà kakanfò jẹ lọ́dọ̀ títí wọn mo ṣe prógrámù lórí ẹ̀ tí bá ṣe lọ wo àwọn turn back videos mi màá bá ń bẹ̀ mo ṣe prógrámù mi gbà yẹn tí gbogbo wa ṣe iṣẹ́ fẹ́ gbà yẹn mo pé gbà yẹn ojú ogun la wà gbogbo ẹ̀ ṣì lè kankankankankankankan ìwọ̀nba lágbàtà ààrẹ Ìbà Gani Adams mọ́ nítorí gbogbo rògbòdìyàn ilẹ̀ náà dẹ̀ ni kò ṣe pé wọ́n ṣe anybody wọn pààyàn lọ́mọ jẹ wọn jàyàn lólè wọn gbàyàwó oníyàwó nítorí rògbòdìyàn kí ilẹ̀ Yorùbá kó gbọ́ bọ́ nínú ìgbèkùn náà ni. ní ìgbà yẹn lọ́hùn mo ṣe prógrámù báyìí tí mo ní hà ṣé ààrẹ ọ̀nà máa ń di méjì nílẹ̀ Yorùbá ni àwọn ilé náà bá tuntun ti jẹ ààrẹ ọ̀nà kakanfò míì ṣùgbọ́n nítorí wípé Ìbà Gani Adams jẹ́ títí OPC tó sì jẹ́ wípé OPC kan Nàìjíríà kan ni òun ló fi jẹ́ wípé oyè títí wọn yẹn lórí ilẹ̀ ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams ibà níta àwọn tó kù òfin rinlẹ̀ ẹlòmíì jẹ ṣáwá lè sọ wípé òótọ́ ni onítọ̀ ìsọ wípé ẹni tí Ọ̀yọ́ bá ti fi jẹ oyè ó níbi tó mọ nísìn ẹ ṣe competition ẹyẹ èèyàn ẹ ṣe gbòòsà fún Lady K ẹ ṣe gbòòsà fún mi ẹ ṣe gbòòsà fún mi nígbà tí mo ṣe program ẹ jẹ́ gbé program yẹn wá kí n fi hàn wá fóònù mi dà mo ń bọ̀ mo ṣe program yẹn màá lọ wo déètì ìjọ tí mo ṣe program yẹn màá wo déètì yẹn mo wá ṣe program yẹn mo lè yan ọmọ Yorùbá tàtà tí ẹ bá tètè lọ wá solution sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ omi máa tẹ̀yìn wọ̀gbí lẹ́nu ààrẹ ọ̀nà kakanfò mo láàrẹ Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ wọ́n máa dá ọjọ́ ìnáwó kan náà èmi Àyọ̀ká ṣe prógrámù yẹn òun ni mo ṣe prógrámù yẹn kò tẹ̀ tí pẹ́gọ́ tí mo ṣe
December 13 program yìí lẹ́yìn tẹ́ bá fẹ́ wò ó wà ní YouTube aṣọ tí mo wọ̀ ní ṣe ti rí báyìí ẹ lọ wo program yìí kẹ́ wò kan tí mo sọ nípa program yìí mo ṣe ní December 13 èyí ní December 21 kò tí ju ọ̀sẹ̀ kan lọ tí mo ṣe program yẹn mo ní ṣe ibi tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìlọ yìí Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ wọ́n dá ọjọ́ ìnáwó kan náà bẹ́yọ̀ yìí bí mo yẹra mi I'm a God sent mo ní ẹ lọ kọ sílẹ̀ mo ní tó bá dé ṣẹlẹ̀ tán èmi kíní yìí máa bọ́ síta máa wá fi yín ṣe yẹ̀yẹ́ kò tí ju 5 days lọ mo ṣe program yẹn ní December 13 ìgbà tó máa di December 16-17 òun la rí àtẹ̀jíṣẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ náà fẹ́ fi Seyi Tinubu jẹ Okanlomo nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ ti fi èèyàn kan jẹ Okanlomo àwọn méjèèjì wọn ò tiẹ̀ jẹ́ kẹ́ ọ̀rọ̀ ẹnu mi kó atẹ́gùn tiẹ̀ fẹ́ sí díẹ̀ wọn ò jẹ́ kí atẹ́gùn kó fẹ́ sí ọ̀rọ̀ ẹnu mi díẹ̀ káwọn èèyàn tẹ̀ sọ wípé irọ́ ni Lady K ń pa gbogbo gbàṣẹ́lẹ̀ máa jẹ́ káyé mọ̀ wípé òtítọ́ ni mo gbé dání ìránṣẹ́ ni mí gbogbo gbàlẹ̀ máa jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ohun tí Lady K bá sọ confirm ni àtọ̀dọ̀ Olódùmarè ló ti wá ẹ lọ wo program yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ó wà ní Facebook ó wà ní YouTube aṣọ tí mo wọ̀ ní picture tí mo gbé sí lélẹ̀ ẹ lọ wò ó ẹ lọ sí YouTube mi méjèèjì ẹ máa bá bẹ̀ ẹ lọ sí Facebook mi méjèèjì ẹ máa bá bẹ̀ ṣe rí fídíò yìí níwájú ọlọ́tà gbọ́dọ̀ pé jẹ́ ìrírọ́ wọ́n ti gbé káàkiri wọ́n wá court àwọn ibi tí mo ti sọ ògidì ọ̀rọ̀ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri lórí Facebook nísìn tẹ́ bá fẹ́ wò máa fi òye wọ́n ti ṣe kí ni mo pé wọ́n ti gbé káàkiri ní orí Facebook nísìn ọ̀rọ̀ tí mo sọ nínú fídíò yìí wípé ibi tí wọ́n máa bá dé ní ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ àti tí mo sọ wípé Aláàfin Ọ̀yọ́ àti onírìṣà wọ́n jọ máa dá ọjọ́ kan náà fún ìnáwó fún àwọn èèyàn wọ́n ti gbé káàkiri nísìn báyìí sí ó ti trend nísìn pé Lady K dẹ̀ sọ bẹ́ẹ̀ o Lady K dẹ̀ sọ bẹ́ẹ̀ o mo fẹ́ lọ́wọ́ jáde ní o lọ́dọ̀ àwọn tí mo ti rí tó ti post ẹ̀ òun mo fojú wá lórí Facebook o ibi tí mo ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn pé tí wọn ò bá jẹ́ kí ogun lọ mí ojú máa ti èèyàn kan ju èèyàn kan lọ nínú àwọn ọba méjèèjì yìí àwọn méjèèjì dẹ̀ máa ṣe débi wípé wọ́n máa dá ọjọ́ ìnáwó kan náà sọ́nà ṣé kò rí bẹ́ẹ̀ last week òun lẹni tí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n fi jẹ Okanlomo ní ẹni yẹn ṣe ìwúyè àṣekágbá nígbà tí Ọọ̀ni ṣe 10 years anniversary èmi ti ṣe program lọ́dí 30 ni mo sọ̀rọ̀ o wọ́n dẹ̀ ṣe ìfinijoyè àṣekágbá ní last week ó dẹ̀ di àná Saturday on the 20 èní on the 21 of December Aláàfin náà dẹ̀ já ewé oyè Okanlomo àwọn náà dẹ̀ já sórí Seyi Tinubu àwọn méjèèjì wá fún èèyàn méjì ní oyè kan náà ẹ wá tún wá gbọ́ eléyìí o láti ẹnu Lady K ọmọ ẹlẹ́nu rírùn yẹ ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo kọ̀ọ̀rọ̀ ẹ̀ òtítọ́ ló kún bẹ́ẹ̀ tí rí nǹkankan láàrin àwọn méjèèjì ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n kọ̀ tí wọ́n dìde sọ́rọ̀ àwọn méjèèjì nísìn láti wá bí ogun ṣe máa mí gbogbo yín lẹ ṣì máa bọ́ síta tẹ ṣì máa sọ̀rọ̀ tó bá yá ṣe rí ọ̀rọ̀ tí ẹ fi sùúrù sọ ń sìn ẹ fi ogun ẹ fi sọ nítorí àwọn méjèèjì wọ́n ti lọ sí oko àti kó bá wa ní ilẹ̀ Yorùbá ohun tí ò yẹ kó máa ṣẹlẹ̀ àwọn méjèèjì ti ń ṣe ẹ lọ di ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ tí ì rí nǹkankan kódà máa fàsìkò tí wàá sọ fún yín wípé ọ̀rọ̀ mi ò tí ì ṣẹ ó tún sì máa ṣẹ gidi tó máa gbáskìgì tó ti ń ṣẹlẹ̀ yìí lọ èyí tí àwọn èèyàn ti cut tó ti ń bá mi gbé kiri èmi náà á rí post ẹ̀ sórí YouTube mi on the 13th of December ni mo ṣe program yẹn mo ní àwọn ọba méjèèjì yìí
wọ́n máa dá ọjọ́ ìnáwó kan náà èèyàn kan dẹ̀ máa gbé èrò jèèyàn kan lọ. Ẹ lọ wo èyí tí Ọ̀nìrìṣà ṣe, ẹ lọ wo crowd, ẹ lọ wo èrò. Àwọn president láti àwọn orílẹ̀-èdè míì gan wá. President orílẹ̀-èdè mẹ́ta ló present síbẹ̀. Ẹ wá lọ wo èyí tí Aláàfin Ọ̀yọ́ ṣe, president wo ló wà ńbẹ̀? Bàbá Ọbásanjọ́ go ò sí ńbẹ̀. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí mo sọ wípé kan máa rí èrò ju èèyàn kan lọ, wọ́n dẹ̀ jọ máa ṣe ìnáwó kan náà. Ọ̀rọ̀ mi ṣẹ. Àwọn tó wò wọ́n ti gbé kiri. Tẹ́ bá lọ sórí péjì Ilé-Ifẹ̀ ẹ bá bẹ̀. Bẹ́ bá lọ sórí bloggers káàkiri ẹ bá bẹ̀, wọ́n ti ń bá mi cut ẹ̀, wọ́n ti spread ẹ̀ kiri. Ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ àmọ́ tá ń ṣe. Àwọn méjèèjì wọ̀nyí àwọn ní òpó ilẹ̀ Yorùbá. Tí ilẹ̀ Yorùbá bá dúró re, a máa bí Ọọ̀ni àti Aláàfin léèrè. Tí ilẹ̀ Yorùbá bá tún ṣe nídàkejì, a máa bí Ọọ̀ni àti Aláàfin léèrè. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé tó bá dé lẹ́tọ̀ igi dá ẹyẹ fò làwọn méjèèjì máa ṣe, wọ́n máa lọ. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ bẹ́lú yìí. Wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀ka wa tó wà ní Assurance Royal Plaza, Asunlẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.